Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, gbogbo wa ni mo kí pátápátá lára ìlú lóde. Gbogbo ọmọ kọ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àmín, àṣẹ. Tí a bá wo nǹkan tó ń lọ nílẹ̀ Yorùbá ní àgbáyé lẹ́nìí, a rí pé ilé ayé gbogbo nǹkan oníkálukú ló ti ń wá ìlọsíwájú fún ìlú ẹ̀. Oníkálukú ló ti ń rí wípé ilé ayé tá a wà yìí, a ní láti fa àwọn nǹkan kan wá sílùú wa káwọn èèyàn lè máa káwọn èèyàn lè rí àwọn ẹwà ìlú wa bó ṣe rí. Kò sẹ́ni tó dúró sójú kan mọ́. Oníkálukú sì ló ń wá ire fún ìlú ẹ̀. Kí ni ìdí nǹkan tí mò ń sọ yìí ni pé tẹ́ bá wo ọ̀rọ̀ ilé ayé, gbogbo àwọn tá à ń tẹ̀lé tá lágbẹ̀sìn lọ́wọ́ wọn sìn, àwọn gan ti ń ṣe kí ni, wọ́n ti ń ṣe àwọn nǹkan kan tó jẹ́ wípé àwọn èèyàn wọ́n á lè rí wọn láti lè wá sílùú wọn. Ṣùgbọ́n àwa ṣe kí ni, a sì jókòó sí di ká má tú àwọn àṣà tiwa ṣe, ká má gbé àṣà láṣà lárugẹ. Kí ni mo fẹ́ fàyọ? Èmi bí mo ṣe wà yìí, mo máa wà neutral. Mi ní kẹ́lẹ́sìn má ṣe ẹ̀sìn, ò bá jẹ́ mùsùlùmí, ò bá jẹ́ kìrìsìtẹ́nì, ò bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀. Ẹ jẹ́ ní Nàìjíríà lénìí, kí ni nǹkan tí a need? Kí ni nǹkan tó ní ìlọsíwájú fún wa? Nǹkan tí a need ta ní ìlọsíwájú fún wa ni pé ká kọ́kọ́ gbé gbogbo pákáleke ẹ̀sìn tá a gbé sórí, ká kọ́kọ́ gbé kúrò. Ká lè nílọsíwájú nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn tó gba ẹ̀sìn tó jẹ́ pé wọ́n dẹ̀ wá sọ di kankankan. Ẹ jẹ́ ká wo ilẹ̀ Israel lénìí. Bí ó sì ti ogun tó ń jà ń bẹ̀ ni, ẹ rí i pé gbogbo nǹkan wọn ló ti wà open. Àwọn èèyàn ti ń travel lọ bẹ̀, àwọn èèyàn ti ń kówó lọ bẹ̀. Kí náà lọ ṣe? Ẹlòmíì lè lọ wo the gospel of Jesus, kó lọ wo ibi tí wọ́n bí Jésù sí, kó lọ wo ibi tí kó lọ wo kíní kan ìkejì. Ẹ rí i pé àwọn èèyàn ti ń travel lọ sí Israeli, excuse me, kán lọ ṣe party, big party tó jẹ́ pé àwọn èèyàn ọ̀dọ́ máa jó. Ẹ rí i pé àwọn nílẹ̀ Israeli lénìí, àwọn èèyàn ti ń lọ láti lọ ṣe Halloween. Tó jẹ́ pé gbogbo nǹkan báyìí ó mú owó wá sí ọ̀dọ̀ wọn ni. Ọ̀dọ̀ wọn kẹ̀dẹ̀ láti kó àṣà Kristẹni tá là ń ṣe lénìí. Ìyẹn àkọ́kọ́. Ẹ jẹ́ kí n wá lọ sílẹ̀ Arab. Ẹ jẹ́ ká wo Saudi, tí gbogbo àwọn bàbá, àwọn aláàjì wa, àwọn aláàjà wa tó jẹ́ pé ó yẹ ká máa fàdúrà ran ilẹ̀ Yorùbá lọ́wọ́, tó jẹ́ pé ìpìnà ń kó tilẹ̀ Yorùbá. Torí pé àwọn kan ń ṣe ìṣẹ̀ṣe, Ọlọ́run á dájọ́ fún yín, Ọlọ́run á ṣe kíní kan, Ọlọ́run bọ̀ wá ṣèdájọ́. Bẹ́ẹ̀ kọ́ l'Ọlọ́run ṣe ń ṣèdájọ́ ẹ̀yin èèyàn mi. Bẹ́ẹ̀ kọ́ l'Ọlọ́run ṣe ń ṣèdájọ́. Ọlọ́run ọba gan mọ nǹkan tó ń ṣe. Báwọn èèyàn wá ṣe ń ròyìn ẹ̀kọ́ ni. Ẹ wo lẹ̀ Saudi lénìí. Ẹ wo ọdún Halloween tán ṣe ń bẹ̀. Ẹ rí gbogbo wọn bọ́n ṣe ń jó. Ẹ rí gbogbo wọn bọ́n ṣe ń ṣe. Bí èmi ò tiẹ̀ lè ṣe, bí ìwọ ò tiẹ̀ lè ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gba àwọn nǹkan kan láàyè nínú ayé wa ní Nàìjíríà ń bẹ̀ yẹn, tó máa jẹ́ kí àwọn tourist, tó máa jẹ́ kí ìlọsíwájú kó bá wa. Ẹ má jẹ́ ká mọ ìyá ọ̀ṣọ́jọ̀ṣọ́ lọ. Gbogbo ogun ẹ̀sìn kankan tá à ń ṣe ní Nàìjíríà kò mú lọ síwájú bá wa rárá. À ń rẹ̀yìn sí ni. Ẹ wo Saudi Arabia, ìlú wọn ń dá sí, gbogbo ìlú tó ń gbé ẹ̀sìn sílẹ̀ lọ́wọ́, ìlú wọn lọ sẹ́yìn. Ẹ wo Pakistan bó ṣe rí torí ìjà ẹ̀sìn. Ẹ wo Syria bó ṣe rí torí ìjà ẹ̀sìn. Ẹ wo Palestine bó ṣe rí torí ìjà ẹ̀sìn. Ẹ wo Afghanistan bó ṣe rí torí ìjà ẹ̀sìn. Ẹ wo Iraq bó ṣe rí torí ìjà ẹ̀sìn. Tó jẹ́ pé àwa la sì jókòó sí di àwọn nǹkan tó jẹ́ pé àti ẹ̀mọ̀ nípa ẹ̀ gan. Tó jẹ́ pé tá a bá sì fẹ́ wo ibi tán bí ànábì sí lénìí, a sì máa lọ Saudi ni. Àwọn gan tán wá mú ànábì yẹn wá fún wa, wọ́n ní lọ síwájú. Àwa la sì ń ṣe súnà. Àwọn move. Ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá, nǹkan tẹ́mi wá bí wá sọ lénìí wípé àsìkò ti tó fúnra wa láti gbé nǹkan tá a ní lárugẹ. Àsìkò ti tó fúnra wa káyé ba ara wa lórúkọ jẹ́. Àsìkò ti tó fúnra wa ká mọ̀ wípé àwa náà jẹ́ èèyàn nínú ayé. Àsìkò ti tó fúnra wa káyé gbéra wa lọ sínú onílùú, pé tá a bá ìdénú onílùú, ilẹ̀ mímọ́ náà ti ń ṣe Halloween yẹn o. Tán ń jó tán tí gbogbo wọn tán tàdírékè yẹn.
nítorí ìdí èyí nǹkan tèmi kàn wá fún ni wípé gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ lẹ́sìn nílẹ̀ Yorùbá ẹ jẹ́ á fàdúrà ran àwọn èèyàn wa lọ́wọ́. Tó bá ń gbàdúrà ẹ má máa ṣépè fáwọn ancestors wa mọ́, ẹ má ṣépè fún wọn mọ́, ẹ má fèpè wẹ̀wẹ́ mọ́. Àwọn people yìí náà ń ṣe Halloween, náà ń ṣe gbogbo ẹ̀yẹn. Gbogbo àwọn tá à ń ṣépè fún lọ́dọ̀ wa wọ́n pa àyàn tó àwọn people yìí nínú Bíbélì àti nínú Quran. Kò sí nínú àwọn jagunjagun wa rí tó lọ pa àyàn tó ní Ọlọ́run ní kóun lọ pa àyàn rí. Kò sí nínú àwọn tá à ń ṣépè bóyá Ògún ni Ọbàtálá ni Ọ̀sányìn ni gbogbo wọn yẹn tán lọ pa àyàn torí ẹ̀sìn rí, tán ní Ọlọ́run ló rán wọn. Àwọn tán lọ pa àyàn tán ní Ọlọ́run ló ní kán máa pa àyàn, àwa ń gbé àwọn yẹn ga ju àwa gan tó jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ wà lọ́dọ̀ wa. Tó o bá máa ṣe ẹ̀sìn yẹn, tó o bá máa ṣe ẹ̀sìn yẹn, ṣùgbọ́n má fi ẹ̀sìn tiẹ̀ dí tẹlòmíì lọ́wọ́. Ṣé wọ́ọ́rọ́wọ́ ìlú la wà yìí tí kan ò dí kan lọ́wọ́. Tẹ́ bá rí ilé òòṣà ní Amẹ́ríkà ń bí àwọn Indian but very big one náà kọ́. Wọn ò dẹ̀ bí ẹrẹ kó lọ bẹ̀ kó lọ máa wàásù. Oníkálukú ń ṣe tiẹ̀ ni. Ilẹ̀ Yorùbá àsìkò ti tó kí àwa gan fúnra wa ká ṣe kí ni, ká jẹ́ kí a jọra wa lójú, kán lè máa pọ́n wa lé. Ilẹ̀ adúláwọ̀ ló yẹ kí ó kó lead, káwọn yòókù lè máa wá. Àwọn gbogbo tán ti kó lẹ́rú ni o, àwọn tán ti ṣìnà ni o, kán lè máa wá wo nǹkan táwa gan ṣe ń bẹ̀. Ṣùgbọ́n àwa la tún wá lọ ń tara wa sóko ẹrú padà lẹ́lẹ́kejì. Ẹ jẹ́ á ronú, ẹ jẹ́ á ronú. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ ṣé.